Ní ọjọ́ kan, àwọn ènìyàn mi kúrò nílé, ó kù èmi nìkan nílé. Àsìkò yìí ló jẹ́ àsìkò tí pandemic, tí àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé. Ilé dàbí ẹni pé ó dá níjọ́ náà. Mo gbé fọ́nrán mi, mo bẹ̀rẹ̀ sí ní ka ohùn mi sílẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní pa òwe, mo sì ń túmọ̀ rẹ̀. Bí mo ṣe ń ṣe lọ yìí, mo rí i pé ó rọrùn fún mi lọ́pọ̀lọpọ̀, àti pé ohun ògìra tí mo fi ń pa àwọn òwe yìí. Ara àwọn òwe tí mo pa lọ́jọ́ náà tí mo sì máa rántí ni pé aláǹgbá ò mẹ́kẹ́ kò mókùn, onílé kọ́lé ẹ̀tàn, aláǹgbá fẹ̀ kẹ́kẹ́kẹ́. Mo tún pa ìmíràn pé ọyẹ́ mú o funfun, òjò ń rọ̀ tàbí ìrì ń ṣẹ̀ o jọ̀lọ̀, àfàìmọ̀ kó ní ṣègùn má fi owó àwé kó má fi mu ẹ̀kọ́ yangan. Mo gbé fọ́nrán yìí sí orí ayélujára ní orí Facebook. Àwọn ènìyàn ṣùgbà rẹ̀, wọ́n ń béèrè pé níbo ni mo ti mọ àwọn òwe wọ̀nyí? Ǹjẹ́ mo lè tẹ̀síwájú láti máa fi ẹ̀kọ́ yìí kọ́ wọn sí i? Mo wá rántí pé ohun kan yìí jẹ́ ohun tí ó jẹ́ ayọ̀ ọkàn mi láti kékeré wá. Mo sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. Àwọn mìíràn rò pé bóyá mo fẹ́ láti máa fi gba owó ni. Mo sọ fún wọn pé ìdùnnú mi ni, kò bá ti owó wá. Ṣùgbọ́n tí owó náà bá ti bẹ̀ yọ, ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. Bí ọ̀rọ̀ pípa òwe àti ìtumọ̀ rẹ̀ mi bó ṣe bẹ̀rẹ̀ ní. Ẹ wá kíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ṣe mọ̀ mí, tán bá rí òwe tí mò ń pa tí mò ń túmọ̀ rẹ̀, ìgbà tán bá pàdé mi wọ́n á ní pé ǹjẹ́ àlùfáà ni ọ́ níbí? Àmì àṣẹ pè mí pé wọ́n á ní pé àlùfáà, pásítọ̀. Torí pé wọ́n rí pé ìmọ̀ràn ń bẹ nínú àwọn òwe mi. Ìdí ni pé àwọn òwe ilẹ̀ Yorùbá, àwọn ohun tí ó jẹ́ ohun ọgbọ́n àti ohun ìmọ̀ àti ohun ìtọ́nisọ́nà ó pọ̀ nínú wọn. Ìdí nìyí tó jẹ́ pé a gbọ́dọ̀ fi kọ ìbílẹ̀, a gbọ́dọ̀ kọ ibi tí a ti wá, a gbọ́dọ̀ kọ sílẹ̀, a gbọ́dọ̀ kọ èdè wa sílẹ̀. Ọgbọ́n míì tí èdè òyìnbó ò lè kọ́ wa, ó ń bẹ nínú èdè wa. Èyí jẹ́ kí ó rọrùn fún mi. Lótìítọ́ mo jẹ́ ẹni tí ó fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, tí ó sì jẹ́ Kìrìsìtẹ́nì. Eléyìí lóòótọ́ ó ń darapọ̀ mọ́ àwọn òwe mi àti àwọn ìgbaninímọ̀ràn mi. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni pé mo jẹ́ ọmọ Yorùbá, mo sì gbọ́ èdè yìí, ó sì dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀. Orúkọ mi ni Adéṣínà Olúwafẹ́mi Adéwùmí. Àpèlé mi a máa jẹ́ bàbá àrà, gbogbo rẹ̀ ló nítàn tó bá wọn dé. Ẹ rí i pé nílẹ̀ Yorùbá, a ní pé ilé là á wò ká tó sọmọ lórúkọ. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn èdè Yorùbá lọ́pọ̀lọpọ̀. Mo sì ń fi ọjọ́ ayé mi àti ipasẹ̀ ọ̀nà mi, mò ń fi ọ̀wọ̀ fún èdè yìí tó jẹ́ èdè abínibí mi. Ní àti kékeré mi ni mo ti fẹ́ràn láti máa sọ Yorùbá tàbí wá àkọ́tọ́ tàbí àsọtọ́ èdè Yorùbá. Mo tún máa ń tẹ̀lé àwọn tó bá ń pa òwe, mo máa ń fẹ́ràn wọn. Tàbí àwọn tó bá ń sọ̀rọ̀ nípa ohun ìbílẹ̀, àwọn tó jẹ́ àṣà wa. Àpẹẹrẹ nínú wọn ni bàbá kan tí a pè ní Ṣùpọ̀ kò ṣeé mọ̀ ní ọ̀run re wọn. Bàbá yìí a máa pa òwe, a sì máa túmọ̀ rẹ̀ ní orí rédíò BCOS. Nígbà náà, mo ní ẹ̀rọ ìléwọ́ pélébé kan tó jẹ́ ti rédíò nígbà náà tí mo fi máa ń tẹ̀lé ọ̀rọ̀ bàbá yìí. Bàbá yìí ló mú kí n fẹ́ràn òwe sí i ṣáájú àwọn òwe tí mo ti ń kọ́ ní àti ọ̀dọ̀ àwọn òbí mi. Ó yẹ kí n tún sọ náà pé àwọn òbí mi méjèèjì wọ́n fẹ́ràn èdè Yorùbá lọ́pọ̀lọpọ̀. Àwọn èèyàn máa sọ wípé abínibí ó yàtọ̀ sí ability. Bí mo ṣe fẹ́ràn rẹ̀ tó, ọ̀pọ̀lọpọ̀ ni ó rò wípé bóyá èdè Yorùbá ni mo lọ kọ́ ní ilé ẹ̀kọ́. Kò rí bẹ́ẹ̀ o. Ẹ̀kọ́ tí mo kọ́ ó ní ìmọ̀ nípa ohun ọ̀gbìn, crop production, ó ní ìwé tí mo kà. Ohun tí mo fẹ́ fàyọ níbí ni pé kò sí ipa ọ̀nà tí à ń tọ̀ nípa ti iṣẹ́ òòjọ́ wa, bó ti wù kó yàtọ̀ tó, kò ní pé ká fi èdè abínibí wa sílẹ̀. Láìpẹ́ yìí mo pa òwe kan ní orí ayélujára tí mo sì túmọ̀ rẹ̀.
àwọn tó mọ̀ mí á mọ̀ wípé òwe tí mò ń pa yìí òwe tí ó jọ mọ́ iṣẹ́ tí mò ń ṣe ni. Mo pa òwe kan pé ẹni tó bẹ̀rẹ̀ tó ń dẹsà òkété kó rántí pé Ọlọ́run lókè ó ń dẹsà dé òun náà. Mo wá mú òwe yìí wọ ìgbé ayé àwọn kan tí ó pera wọn ní tí wọ́n jẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ yunifásítì. Àwọn tí ó máa ń da àwọn obìnrin láàmú tí wọ́n ní pé bó fẹ́ mi ò páàsì. Àwọn tó mọ̀ mí á mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí irú iṣẹ́ tí mò ń ṣe ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ yìí. Mo jẹ́ olùkọ́ ní yunifásítì ní ilé ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ Federal University of Technology. Mo sì ń kọ́ àwọn ọmọ nípa ìmọ̀ nípa ohun ọ̀gbìn tàbí ohun ìṣebẹ̀ nígbà mìíràn, ohun ọ̀gbìn generally tí à ń pè ní crop production àti horticultural part of it. Ìyẹn ni pé àwọn ohun àmúṣebẹ̀ àmújẹ, ohun tí a lè jẹ ní òòyẹ̀ láì jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ń sè é. Eléyìí ni iṣẹ́ tí mò ń ṣe. Bí mo sì ṣe mọ iṣẹ́ yìí tó, bí mo ṣe fẹ́ràn rẹ̀ tó, kò dí mi lọ́wọ́ láti máa tún fi ìfẹ́ hàn. Kódà ó ń ràn mí lọ́wọ́ sí i láti mọ bí a ṣe ń kọ́mọ ní ilé ẹ̀kọ́. Fún àpẹẹrẹ ní àìpẹ́ yìí tí a ní ìyanṣẹ́lódì ní ilé ẹ̀kọ́ wa, mo rí iṣẹ́ kan gbà láti ìlú òyìnbó. Ẹnìkan ló sọ pé òun kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀. Àwọn ọ̀gá òun ní ìlú òyìnbó sì sọ fún òun pé kí òun ó túmọ̀ iṣẹ́ òun sí èdè Yorùbá. Sọ fún mi pé òun rí fọ́nrán mi nípasẹ̀ ẹnìkan lórí ayélujára láti ilẹ̀ Amẹ́ríkà, láti ilẹ̀ Florida, ìpínlẹ̀ Florida. Ó sọ fún mi kí n bóun túmọ̀ iṣẹ́ òun sí Yorùbá. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa ohun tí olóyìnbó ń pè ní aspiration, ohun tí ó jẹ́ èròǹgbà mi tí mo fẹ́, tí ó dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ nípa iṣẹ́ tí mò ń ṣe yìí, ó ní pé kí èdè Yorùbá kí ó fẹsẹ̀ múlẹ̀ ju bí ó ti fẹsẹ̀ múlẹ̀ yìí lọ. Wọ́n ṣàlàyé nǹkan tí mò ń sọ. Lóòótọ́ ká máa kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ Yorùbá ó dára, ṣùgbọ́n ju báyìí lọ mo fẹ́ kí èdè Yorùbá kó fẹsẹ̀ múlẹ̀ ní orí ayélujára. Fún àpẹẹrẹ, mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àwòrán láti túmọ̀ òwe tí mo bá ń pa. A máa dùn mí lọ́pọ̀lọpọ̀ pé nígbà tí mo bá gbé ẹ̀rọ ìléwọ́ mi tí mò ń ṣàwárí àwọn àwòrán lórí ayélujára. Fún àpẹẹrẹ, bóyá mò ń wá ọkùnrin tó ń sunkún, bóyá mo fẹ́ sọ nípa òwe tí a pè ní ọkùnrin tó ń sun rárá àkọsẹ́ ní í ṣe. Mo wá ń wọ ẹni tó jẹ́ pé bó ti ń sunkún, bó ti ń ṣe ó jọ ẹni tó ń sunkún. Tàbí fún àpẹẹrẹ, a fẹ́ sọ pé àgbà tó ń làágùn ẹkún ní ń sun. Mo wá ń ṣe àwárí àwòrán ọkùnrin tó jẹ́ pé ẹkún ló ń sun. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá gbé sórí Google search pé wá mi wá àwòrán ẹni tó ń sunkún, òyìnbó ni màá rí lọ́pọ̀lọpọ̀. Àwọn òyìnbó tó ń sunkún ni. Kí n tó lè rí ẹni tó dúdú tó ń sunkún yóò pẹ́. Ìgbà míì ní ọjọ́ kan pẹ̀lú, tàbí kẹ́yìn náà kẹrù eléyìí wò, tí ẹ bá lọ wá kẹ̀kẹ́ ẹlẹ́mu ní orí ayélujára, ẹ ò ní rí. Torí pé kò sí ẹnì kankan tó tí ì kọ àkọtọ́ kan tàbí fi àwòrán kan ṣọwọ́ sí orí ayélujára tí ó sì kọ sí pé kẹ̀kẹ́ ẹlẹ́mu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán ló jẹ́ pé ohun tí àwọn Europeans gbé síbẹ̀ là ń bá níbẹ̀. Torí pé àwọn ni wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ náà. Mo fẹ́ kó jẹ́ pé àwa náà kí a máa fi àṣà wa, ìṣe wa, bí a ṣe rí, ìwà wa, kí a máa fi àwòrán rẹ̀, kí a máa fi ṣọwọ́ sí orí ayélujára. Nínú èròǹgbà mi, mo fẹ́ láti dá ohun tí à ń pè ní wẹ́bsáìtì sílẹ̀. Wẹ́bsáìtì ìtàkùn ayélujára tí a ó máa fi gbogbo àwọn tó jẹ́ àṣà wa àti ìṣe wa tí a ó máa fi ṣọwọ́ sí. Fún àpẹẹrẹ, igbá wàrà, a ó ya àwòrán rẹ̀, a ó sì fi síbẹ̀. Kẹ̀kẹ́ ẹlẹ́mu, bàbá tí ń gun ọ̀pẹ, abọ́ ẹlẹ́tà, abọ́ àdému,
dòjé, gbogbo àwọn kan tó jẹ́ pé a lè pè ní ohun tó jẹ́ tiwantiwa. Mo fẹ́ kí àwọn àwòrán rẹ̀ kí ó wà ní orí ayélujára tàbí àwọn òwe mìíràn pẹ̀lú. Ní ọjọ́ kan ẹnìkan fi òwe kan ránṣẹ́ sí mi, eléyìí tó jẹ́ pé èmi gan fúnra mi òun ò tíì gbọ́ rí, ṣùgbọ́n mo láti ṣe ìwádìí rẹ̀ kí n lè mọ ìtumọ̀ òwe náà. Òwe náà ni a pè ní àìlọ́ràá ògòǹgò, a ò lè fi wé ti adígbẹ́ná ń kú. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí ìtumọ̀ òwe yìí ní orí ẹ̀rọ ayélujára, ó gbà mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí n tó lè rí ibi tí ẹnìkan kọ òwe yìí sí tí a sì túmọ̀ rẹ̀. Ẹ wá máa wò ó, ká ní pé a ti ṣe àpèjúwe adígbẹ́ná ń kú tí a mú àwòrán rẹ̀ láti inú oko tí a sì gbé sí orí ayélujára, yóò rọrùn fún àwọn tó fẹ́ lo àwòrán rẹ̀ yìí láti lò ó fún ìtumọ̀ òwe tàbí ìtumọ̀ ọ̀rọ̀. A máa ń pa ọ̀rọ̀ kan pé òdú ni mí, n kì í ṣe àìmọ̀ fún olóko, tàbí òdú ni ẹni yìí kì í ṣe àìmọ̀ fún olóko. Ǹjẹ́ ẹ mọ̀ pé ohun tí èmi mọ̀ sí òdú nígbà tí mo dé ilẹ̀ Haúsá, ohun tí wọ́n ń pè ní òdú kò bára wọn mu sí ohun tí mo mọ̀ sí òdú ní ilẹ̀ wa. Fífi àwòrán yìí sí orí ayélujára yóò ràn wá lọ́wọ́ láti lè bá a mú kí a ṣe ohun tí à ń pè ní preservation, ìdáàbòbò àṣà wa àti èdè wa.